Jésù ṣùwàásù ọkàn ìgbà kó ìdénú Jòhánù orí kẹjọ ó wàásù nìkan jẹ́ pé wàásù ni ọlágbára lọ ẹ̀tọ́ ìgbà kó rí dé ìkóríta kan iráyé bẹ̀ sí fi òjò rẹ̀ wọ́n bẹ̀ sí fi bẹ̀ sílẹ̀ o torí ọ̀rọ̀ ni wọ́n fẹ́ kọjá agbára olòmúrìn torí pé èso kan ṣe sọ títọ́ ìwé kan sọ́nà òtítọ́ ni Jésù Kristi òní sọ o kì í rà kọjá kó gbòjọ wọn gbòjọ rẹ̀ wọn tẹ̀lé rákọ sáíkà náà lónìí wá torí pé wọn kórìíra òtítọ́ ìgbà kan rè lọ sí tiwọn ó rí kúrá kéréje Jésù jákúrì òrá rárá ẹgbẹ́ ọ̀tún òsì wọ́n rí ọmọ ẹ̀yìn méjèèjì lákò ìdèkù síbẹ̀ àti rádẹ̀dẹ̀dẹ̀ wọ́n rí yábìrì lọ́rùn nínú Jòhánù orí kẹjọ ẹsẹ̀ 60 wàá rí níbẹ̀ tó bá dẹ̀ wo ẹsẹ̀ ìkẹfà lé ìkẹrìndínní àádọ́rin náà 66 dé 69 wàá rí ọ̀rọ̀ níbẹ̀ Jésù rí ibi lọ́rùn iṣẹ́ ìhànnì náà á lọ létí wọ́n jákun o wọ́n rí ojú ọ̀ra rán lẹ́yìn eré yìí ọ̀nìkan jákun ìdìdí lọ́ra rán wọ́n bẹ̀ sí sọ wọ́n bẹ̀ sí sa Jésù ní mẹ́sàn-án mẹ́wàá ibi sáfẹ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ bá kábà kó lébẹ̀ èsì bí ká mọ̀ ká yọ̀ yà sí ìwọ lọmọ Ọlọ́run ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ ìyè ni ọ̀rọ̀ àlàáfíà ni Pétérù dá lóhùn olúwara ọ̀dọ̀ sáfẹ́ lọ sí ṣé ọ̀dọ̀ yẹn Fárísì hàn ni àbí yẹn Sádúsí àbí yẹn Hélénì àbí yẹn oríṣiríṣi ìrákọ̀ọ́kọ̀ jẹ́ pé ẹlẹ́sìn lásán kàyé ran kéè lójú ni òwò lè lọ́rọ̀ òye lẹ́rùn o òwò la gbàgbọ́ o òwò lè Kristi o òwò gan-an lọ́mọ Ọlọ́run alààyè wọ́n lè tẹnumọ́ èyí síbi kàí mú létíà o létíà èyí síbò múre kàí mú àti mú dúró ra ìwọ náà tí wọ́n yọ̀ bá Jésù lọ lónìí bá ìràn ti wí ọ̀wọ́ la bá ẹ lọ ìràn kò sèyìn nì kàn ti pọ̀ tó èdè ọmọ ẹ̀yìn lọ́ o lóyún náà bá ẹ̀yin rákọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run ta yín bàmúrìn akàn bínú àfaraya àwọn pásítọ̀ wàásù ké wà ní kí bá mọ̀túmúrìn wà ké yí padà àwọn akólójọ́ kọ́ bá sì wọlé irú pásítọ̀ bá jẹ́ akólójọ́ a jẹ́ pé èèyàn gan ló fẹ́ ba bẹ̀ jẹ́ Ọlọ́run fẹ́ mú arọ́pò rere ó fẹ́ mú wọn sínú ìjọ nìní jẹ́ à lọ kọ́ bá ẹ̀dẹ̀ lọ ìrákà gbọ́ràn ìrákà ṣòfin Ọlọ́run mọ̀kọ́ tí a mú wọn á o mo torí ráyé gbọ̀jẹ̀gẹ́ ọ̀rọ̀ Ọlọ́run wàásù lójúlówó ọdún bá ṣètò Ọlọ́run àdúró ọdún bá jẹ́ pé ọ̀rọ̀ ìyèlí wá àdúró ọdún bá jẹ́ pé ìjọba Ọlọ́run ní mú àdúró torí náà dúró síbẹ̀ èyí náà kì í dẹ̀jọ́ ọmọ Ọlọ́run kì í mú dúró rin ìtẹ̀síwájú o mojú nkún dín lọ́ o mọ́jí ráyé tàn yín jẹ o mọ́jí ẹ̀sìn àjèjì àti ìlépa ohun ayé kété òsín àti ìlérí bí a mọ́ kàn bí a wàásù ká pa ọ́ lára bí a ṣe kàn rà mọ́ ra rí ẹlẹ́sìn ẹ̀ka mo jẹ́ yìí ni mo jẹ́ lọ́ sẹ́yìn èsì bíi kàí mú létí a òun ni òdáhùn ọmọ lẹ́yìn Kristi ìwọ náà ló ní kẹ́ òdáhùn rẹ̀ jẹjẹ rí bá o kó yóò wí ọ Jésù wí òwò lè mọ̀ yàn wọ́n ni màá dúró títí tí òpin ayé mi òjò lórúkọ mi ọmọ àbálábí tán èsì bíi kìmí mú ní tèmi àfìjọba Ọlọ́run Jésù ọlọ́run mi ọ̀dẹ̀ ti lọ ṣáájú lágbára Ọlọ́run Olódùmarè nípasẹ̀ orí ọ̀fẹ́ rẹ̀ máa rí lẹ́yìn ayé mi ire o ire kàkà.